ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí olóró tìlú ọ̀rọ̀ ọba joel ọ̀làníyì fẹ́ ṣe. olóró ti ìlú ọ̀rọ̀ tuntun ọba joel ọ̀làníyì ọ̀yàtọ̀yẹ títílóye olùfàyọ̀ kejì yóò ṣe ayẹyẹ ìwúyè rẹ̀ gẹ́gẹ́ bí olóró ti ìlú ọ̀rọ̀ lọ́jọ́ ajé monde tí í ṣe 30 inú oṣù kejìlá ọdún 2024 yìí pẹ̀lú àwọn ètò míì tó ti wà nílẹ̀ tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ 27 inú oṣù kejìlá ọdún 2024 yìí láti ìgbà tó ti gorí ìtẹ́ àwọn baba ńlá baba rẹ̀ gẹ́gẹ́ bí olóró ti ìlú ọ̀rọ̀ ní ọba títílóye tí ń ṣe ìpàdé ọlọ́kan-ò-jọ̀kan pẹ̀lú àwọn ọmọ bíbí ìlú ọ̀rọ̀ tó wà ní ìpínlẹ̀ kwara àti nílẹ̀ òkèèrè tí ó ṣe àbẹ̀wò sí àwọn ìlú bíi ìlú èkó láti lọ fojúrinjú pẹ̀lú àwọn ọmọ ìlú ọ̀rọ̀ tó wà ní ìlú èkó tí wọ́n jọ jíròrò lórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìṣọ̀kan ìdàgbàsókè ètò ọrọ̀ ajé àti ìtẹ̀síwájú ìlú ọ̀rọ̀ lápapọ̀. Bákan náà ni ọba títílóye tún ti darapọ̀ mọ́ gbogbo àwọn ẹlẹ́sìn láti jọ jọ́sìn ní ilé ìjọsìn wọn tí ó ti ṣe ìpàdé pẹ̀lú àwọn olùdókòwò láti ilẹ̀ China lójúnà àti lè jẹ́ kí ìdàgbàsókè tó lóòrìn bá ètò ọrọ̀ ajé ìlú ọ̀hún láti lè ṣàfihàn ìṣọ̀kan àti mímú ìdàgbàsókè bá àwùjọ àti ọrọ̀ ajé ìlú ọ̀rọ̀. olóró tìlú ọ̀rọ̀ ti yan àwọn ọmọ bíbí ìlú ọ̀hún sí ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ó máa mójútó gẹ́gẹ́ bí olóró ti ìlú ọ̀rọ̀ ọba títílóye olùfàyọ̀ kejì yóò máa darí àwọn ìlú 11 ọ̀tọ̀ọ̀tọ̀ tó parapọ̀ sábẹ́ ìlú ọ̀rọ̀ lára èyí tí a ti rí ààfin ọ̀rọ̀ òkèrìmí ọ̀rọ̀ àgbẹ̀ọlá ọ̀rọ̀ ìlúdùn ọ̀rọ̀ ìjọ̀mú ọ̀rọ̀ òkè-ọlá ọ̀rọ̀ ìrèbọ̀dé ọ̀rọ̀ ìdó ọ̀rọ̀ ọ̀tún ọ̀rọ̀ ṣẹ́ ọ̀rọ̀ àti ọlọ́runṣògo ọ̀rọ̀. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Àtótó Arére Online TV. ẹ ṣé púpọ̀.